Aláròyé máa wí o. ẹ jẹ́ ká gbárùkù ti ààrẹ tinubu ètò ọrọ̀ ajé wa yóò bọ́ sípò láìpẹ́ ọ̀ọ̀ni ògúnwúsì ọ̀ọ̀ni ìfẹ́ ọba adéyẹyẹ ẹniìtàn ògúnwúsì ti sọ wípé onírúurú ìgbésẹ̀ tí ààrẹ bọ́lá ahmed tinubu ń gbé báyìí lórí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè nàìjíríà pọn dandan bó tilẹ̀ jẹ́ wípé ó nira díẹ̀ síbẹ̀ ìtura yóò dé láìpẹ́ ọba ògúnwúsì sọ̀rọ̀ yìí nílùú ilé-ifẹ̀ níbi àṣekágbá ayẹyẹ ọdún ajé tó wáyé láìpẹ́ yìí ó ní òun ní ìrètí kíkún nínú ìṣèjọba tó wà lóde báyìí láti tún ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí ṣe nítorí kí góòlù ó tó dán ó di dandan kó la iná kọjá ọ̀ọ̀ni fi àsìkò náà rọ àwọn lámẹ̀tọ́ àti gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ láti gbárùkù ti ààrẹ tinubu nípa tara àti nípa tẹ̀mí láti lè ṣàṣeyọrí nínú onírúurú ètò ìdàgbàsókè tó dáwọ́lé ó sọ síwájú sí wípé tí àtúntò tó tọ́ yóò bá wáyé ìsẹ́ra ẹni àti àkóyawọ́ gbọ́dọ̀ wà èyí ni yóò sì jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìdàgbàsókè ó sì fi àsìkò ọdún náà gbàdúrà fún ọ̀pọ̀lọpọ̀ ọrọ̀ àti ìbùkún fún orílẹ̀-èdè nàìjíríà gẹ́gẹ́ bó ṣe wí nǹkan nira jù báyìí lọ tẹ́lẹ̀ ṣùgbọ́n díẹ̀díẹ̀ nǹkan ti ń bọ̀ padà sípò àrá sì ti ń tu àwọn aráàlú ọ̀ọ̀ni sọ wípé tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí bá lè ní sùúrù fún ìṣèjọba tí ń bẹ lóde yìí díẹ̀ sí i dídùn lọ́sàn yóò so nípasẹ̀ àwọn ìgbésẹ̀ akin tí ààrẹ tinubu ń gbé báyìí kò sí ẹni tó lè bá ajé ṣọ̀tá nígbàkúùgbà tí a bá ti ṣe ọdún ajé àìmọye oore ni mo máa ń rí káàkiri àgbáyé mi ò kì í fi ọ̀rọ̀ ajé ṣeré rárá a wà níbí láti gbàdúrà fún nàìjíríà àti ààrẹ wa nǹkan nira tẹ́lẹ̀ ṣùgbọ́n ó ti ń rọlẹ̀ díẹ̀díẹ̀ tí a bá lè ní sùúrù dídùn lọ́sàn yóò so lórílẹ̀‐èdè yìí ààrẹ tinubu ti ń ṣe dáadáa ẹ jẹ́ ká túbọ̀ máa gbàdúrà fún àwọn adarí wa kí ọrọ̀ kó lè di púpọ̀ nínú ọ̀rọ̀ tirẹ̀ náà ìyálájẹ oòduà dókítà tóyìn kọ́ládé ẹni tó jẹ́ alákòóso àpapọ̀ fún ọdún ajé ṣàlàyé pé ọdún náà wà láti gbàdúrà fún ìmúgbòòrò àṣà àti ọrọ̀ ajé ó ní àfojúsùn ọdún ajé tó wáyé náà ní láti gbárùkù ti àwọn obìnrin fún ìtẹ̀síwájú okòwò wọn káàkiri ilẹ̀ yorùbá bẹ́ẹ̀ ló ń sì ní ìrètí wípé ohun rere gbogbo yóò sún orílẹ̀-èdè yìí bọ̀ dókítà kọ́ládé wá ké sí gbogbo àwọn kìrìsìtẹ́nì àti mùsùlùmí káàkiri orílẹ̀-èdè yìí láti lo àsìkò ààwẹ̀ tí wọ́n ń gbà láti lè fi gbàdúrà fún ojú rere ọlọ́run lórí nàìjíríà ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ìyàtọ̀ tí ń bá ètò ọrọ̀ ajé báyìí ìdí nìyẹn tí àwọn aráàlú kò fi gbọdọ̀ sinmi gbígba àdúrà fún àwọn adarí pé kí ọlọ́run túbọ̀ máa fún wọn ní ọgbọ́n àti ẹ̀mí ìsìn bákan náà ló sọ wípé ó pọn dandan láti máa gbàdúrà fún ètò ààbò ilẹ̀ yìí pẹ̀lú ìṣọ̀kan nítorí kò lè sí ìdàgbàsókè níbikíbi tí kò bá ti sí àlàáfíà Florence Babasola ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.